tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí àwọn èèyàn wò pé lọ́tọ̀ yìí kí ló dé tọ̀pọ̀ ọ̀rọ̀ ilé-kéwú Markaz Agége ọ̀rọ̀ àwọn bàbá Anílábí Tàlíbà Fúnmán ọ̀rọ̀ sẹ̀ríà ní ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ sàlàfíà fásọ súfì ọ̀rọ̀ tí wọ́n ń káwọn ọ̀rọ̀ ní ọ̀rọ̀ Olúwo of Iwo land ọ̀rọ̀ Yorùbá nation ọ̀rọ̀ pọ̀ ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn ohun tí mo ra kọ́ bí ó pàtàkì ó ní bùkátà sí káwọn èèyàn ní àgbọ́yé tó dáa lé lórí ní kọ̀ọ̀kan rẹ̀ nítorí pé kọ̀ọ̀kan rẹ̀ ó ní abala tí ń kó ìkọ̀ọ̀kan rẹ̀ ó ní abala tó lágbára tó ń kó tí kó bá ìfẹ́ kan mùsùlùmí àti Yorùbá generally ìtọ́ pé tá a bá ti gbọ́ yí gbọ́ kábàtí lágbòye tó dáa lórí àwọn ìzù àkóbá yẹn báwo aláyé wa yóò tó kó bá àwọn ẹbí Ọlọ́run tí mo ń bẹ̀ so gbogbo ẹ̀yin tí ẹ̀ máa ń gbọ́ gbogbo ọ̀rọ̀ ẹ̀ máa ń fọ́lù gbogbo ọ̀rọ̀ mùsùlùmí especially fẹ́ pààlà pọ̀ jù lẹ́yìn náà gbogbo ọmọ Yorùbá náà òun náà ẹlẹ́sìn ebi tá a ti ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ ní ọ̀gbọ́n bóyá kẹ́ ẹ̀wòye sí tá a fẹ́ sọ ẹ lè ìwà àbí send message sí a láti tún wa ṣe o láti sọ kílẹ̀ náà rí o ṣùgbọ́n ìdí tí mo fẹ́ sọ̀rọ̀ yìí ni wípé iṣẹ́ pọ̀ lára Yorùbá lára Nàìjíríà generally wá pọ̀ púpọ̀ lára Yorùbá Muslim ẹ̀yà ṣe ẹ̀yẹ kájọ sí àwa tá a bá nímọ̀ ká ṣe lára èyí tí ọba nímọ̀ ẹ lè kájọ àwọn ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ tí ó lè mú kí gbogbo owó sóríire á sóríire kan ní orúkọ Yorùbá pẹ̀lú pé ká bọ́ níbi àwọn àdánwò kan tó pé àdánwò yẹn generally àti mùsùlùmí Yorùbá o àtẹlẹsìn ní o lájọ ń kan àdánwò yẹn àmì sùtá ọjọ́ ń kàn wá especially mùsùlùmí yóò wá sórí eré pọ̀ bá rí àwọn nǹkan yẹn sí ṣe rí mùsùlùmí especially tá a jẹ́ majority lórí àyè nǹkan kò ṣàkíyèsí àìsí mùsùlùmí ọjọ́ ara yòókù àpapọ̀ Yorùbá mùsùlùmí ó yàtọ̀ díẹ̀ Yorùbá mùsùlùmí yàtọ̀ díẹ̀ ìṣòro tí Yorùbá mùsùlùmí ní nípa yàtọ̀ ó ju ìṣòro tí Haúsá mùsùlùmí ní lọ kódà ìṣòro Yorùbá mùsùlùmí ó pọ̀ ju mùsùlùmí kódà ìṣòro Yorùbá Muslims Africa bí pẹ̀lú àwọn ibi táwa ti dé rí o láfíríkà yìí o pẹ̀lú àwọn ibi táwa ti dé rí láfíríkà yìí o ìṣòro Yorùbá Mùsùlùmí tí a tún yàtọ̀ lẹ́nu ìwọ̀nba ibi tó lè gbé mi jẹ́ mùsùlùmí àjọsọ̀rọ̀ kìsẹ́ kan kìsẹ́ méjì kìsẹ́ mẹ́ta òbí sí mẹ́ta bàbá àwọn ará Abidjan pàdé Benin Republic ní gbébẹ̀ àwọn ará bẹ̀ àjọ ń sọ̀rọ̀ bí sìn di ẹgbẹ́ ńlá kan ẹbí àgbáyé mùsùlùmí ẹ̀ka ti ilẹ̀ aláwọ̀ dúdú 15 country ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti gbogbo ẹgbẹ́ yẹn bí àwọn Abidjan ni bẹ́ẹ̀ bí àwọn Mali ni ẹbí Mali ni àbí Niger Benin Republic Togo gbogbo àwọn oríṣiríṣi àwọn orílẹ̀-èdè aláwọ̀ dúdú yẹn ọ̀rẹ́ jọ ni wá àwọn alálàáfà ń bẹ àwọn èèyàn ńláńlá lájọ pàdé ní conference èmi sì rí èmi náà bí ọlẹ́ kí ni ṣẹlẹ̀ ń lò yẹn kí ló dé tó yìí fòrí báyìí kí ni solution tó bẹ́yìn ṣe wòye sí àwọn ibi tó lè dé rí tí wọ́n understand wọn Yorùbá Mùsùlùmí yàtọ̀ àlẹ́yìn tó àdáwò tí wọ́n súnmọ́ tí a ò ṣùgbọ́n àdáwò Yorùbá Mùsùlùmí ọ̀pọ̀ gán
ìrìn jágbajàgba oríṣiríṣi nígbà táyì ṣe mùsùlùmí nígbà míì tí ẹ bá fẹ́ rò ó nígbà pé kò tiẹ̀ sí mùsùlùmí tí ń jẹ́ Yorùbá ìyẹn ló fà á tó yẹ pé mo fẹ́ pé àṣàkíyèsí ṣe aláǹ tọ́pìkì tí wọ́n kọ́ bí tí mo kà yìí ìkọ̀ọ̀kan ní ń da orí àwọn èèyàn rú láwùjọ wa ìkọ̀ọ̀kan ló ń àfẹ́ẹ̀tì ìrònú ọpọlọ tó ń kálukú wá ń gbé káàkiri níbàámu ìhà tó ń kálukú wá bá pọ̀ sí bó ṣe ń àfẹ́ẹ̀tì ẹ̀yìn bó ṣe ń dàrú yìí olójú jíjìn àbíkú wọn pọ̀ pọ̀ rẹ̀ àtòkè ló olójú jíjìn lẹ́kùn ṣàbí ọ̀sẹ̀ náà wí tó bá mọ̀ wá dáadáa àwọn àṣòro yìí tó pọ̀ lọ́rẹ́rẹ́rẹ́ yìí táwọn èèyàn ń tẹnu ń bá tí wọ́n bí sì lé lórí social media especially ó ti mú wọn ẹgbẹ́ pé bí wọ́n bá ti ń pàdé ara wọn social media ti tó wọn àwọn tí wọ́n pàdé ara wọn rí tí wọ́n á bẹ̀ta lórí social media tí wọ́n bá ti wá pàdé ara wọn báyìí wọ́n á mú ọ̀táhùn wọ́n á ṣe abẹ́rẹ́ rẹ̀ ní on ground àwọn tọ́pìkì oríṣiríṣi tó sì yẹ ká gbọ́yé ṣẹlẹ àwọn kọ̀ọ̀kan tí mo dákọ̀ ìmọ̀ ìgbébí wọn fẹ́ wá bú wọn o wọ́n tóbi ni o àwọn èèyàn tó tóbi ni o wọ́n bá sì tóbi yíṣù tó bá ti relate mọ́ wọn ọ̀rọ̀ tó bá ti relate mọ́ wọn òun náà tóbi yóò mú ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ìgbà ìgbọ́ gbọ́ ló ṣe ìyàwó lẹ́yìn ká máa kọ́ ó lè wá gbọ́yé Markaz Agége orígun kan ní orígun mẹ́rin Yorùbá ni ní Adábí kan àwọn àdàbí yìí àwọn bàbá ya kà náà lè ní àlàádàbí wọ́n ń pè Yorùbá ò lónìí ọlágbára ni wọ́n rẹ̀ kó ẹ̀ka Ádámù àlè lórí òun ló ní Markaz Agége orígun kan ní orígun mẹ́rin dín orígun kan ní orígun mẹ́rin jẹ́ ojú mẹ́rin lọ ẹ̀títọ́ ìgbé mọ̀ ń sọ̀rọ̀ lé lórí ni o láàtà ń dá sí ọ̀rọ̀ social media lónìí ẹ̀nà máàbùlù àárọ̀bí Ìbàdàn ó jẹ́nẹ́rálì àmúzùmùrà o ibi tí mùsùlùmí wà ní àmúzùmùrà lábẹ́ sọlẹ́lẹ́gbẹ́ ẹgbẹ́ àmú MSSN àmú NSFAT àmú tàdọ́mù àmú TMC àmú tààwùn àmú síláìdì àwọn ẹgbẹ́ ńláńlá pẹ̀lú tí mo ti ń sọ̀rọ̀ àwọn táwọn ṣàǹkan jù ni wọ́n pè ní mẹ́rin o kò sí pé àwọn mẹ́rin nìkan la ń jẹ́ Yorùbá mọ̀gbìn pẹ̀lú àwọn tá a jáde wá pẹ̀lú ọ̀làjú íńtánẹ́ẹ̀tì lónìí àbí social media lónìí ọ̀rọ̀ wa ń pọ̀ lórí social media àwọn ní wọn especially ọ̀rọ̀ Markaz kún wọn lẹ́yìn mọ́ yìí pé ẹ tóbi gan-an torí tí ọ̀rọ̀ tẹ́ ń sọ táwọn fún yín lésì ẹ̀yin Markaz bàbá wa Mudir Adam Alilori Abibullah Adam Alilori bí ẹnìkan bá lẹ́ẹ̀ tóbi bàbá yìí tóbi ilé àgbàkẹ́ wa yẹn tóbi ilé tí ń pè mọ́ yín ó tóbi bí o sọ pé ìṣọ̀mọ̀ bàbá yín wọn lè sọ wípé bóò ní Markaz bóò lẹ́yìn ìṣẹ́ni tó gbajúmọ̀ ní Markaz lónìí ètò yìí ìṣẹ́ni tó nínú voice tó ní agbára ní Markaz ètò yìí tí ọ̀rọ̀ tẹ́ bá sọ gbogbo ilẹ̀ Yorùbá yóò máa gbẹ̀ ní wọn á kàkún tẹ́ bá sọ̀rọ̀ yóò dàbí pé kò sọ̀rọ̀ dítọ̀ bá sọ tí rọ́bìtọ̀ bá sọ̀rọ̀ ẹ̀ tí yín ni wọ́n mọ̀ rọ́bìtọ̀ lọ́tọ̀ ni sọ ọ̀rọ̀ yìí bá ti gbé rọ́bìtọ̀ lọ́tọ̀ ni rọ́bìtọ̀ wà dàbí ẹni pé àwọn náà sọ̀rọ̀ ọ̀làjú fẹ́ ní ọgbọ́n pẹ́ ní ipò tí bàbá yín ṣiṣẹ́ rẹ̀ òun ló mú ní kàǹkà tó báyìí ẹlẹ́rìí mọ́ ó lè fa ìsinmi àbíkọ́ fa ìdààmú fún Yorùbá Muslim ẹkú mọ̀ sáírà ọ̀rọ̀ yìí ń dá wàhálà lẹ̀ àwọn ọmọ yìí jẹ́ ń sọ ọkàn yìí lójú pé ọ̀rọ̀ yìí ó ń mílẹ̀ Yorùbá ẹgbẹ́ kó dùn mọ́ yín nú kó bí ṣe ń dàrú o nítorí dùn mọ́ yín nú náà ní mẹ́sẹ̀gì bàbá yín àlejò kan làwọn ń ṣe sẹ́rẹ́lì unite Yorùbá Muslim ni o. ẹgbẹ́ fi tẹ́ Islam sọ́nà wọ́n ṣe kàbíyèmí àgbàníyé bí èèyàn pẹ̀lú ẹni bí èèyàn bí àwọn ọ̀gbìn yìí o
máa sọ̀rọ̀ pé ǹjẹ́ ẹ̀sẹ̀ yẹ ọ̀dà ìbọn ní ìsalábòsí ọ̀sọ̀sọ̀sọ̀ jù bẹ́ẹ̀ lọ èèyàn ní tá a bá yìí náà ti ń lọ Yorùbá lónìí tí bá dá sí unity lè pé mùsùlùmí Yorùbá sọ̀rọ̀ lónìí àti ìdá sí àmọ́ kẹ́lẹ́ ìgbà kan wípé Islam kò ju èmi àtẹ̀yìn àtẹnubọ́dì lọ kò ju anybody lọ Islam ó tóbi ju anybody lọ mùsùlùmí fèrè tí ó jáde wá látara Islam wọ́n ju wa lọ ẹ̀yọ kan lè ní ẹ̀yọ kan lẹ́yìn kan wà ní gbóyún náà àwọn tó pọ̀ barika sí ti yín ó fa àlùbáríkà sí táwọn yòókù náà ọ̀rọ̀ yín láti di ibi ọ̀rọ̀ àwẹ̀ gbogbo nǹkan máa gbóná ni àwẹ̀ ń bẹ̀ rí ntọ́ba dàrú nílẹ̀ Yorùbá àmì àtúnṣe rẹ̀ tán títí àwẹ̀ ní oṣù dé ṣé kọ́ máa dàrú ní àbíkọ́ṣẹ́ tù bẹ́ẹ̀ ló sọ àwọn ọ̀rọ̀ kan káwọn kan mọ̀ sọ tiẹ̀ náà nígbà tó bá gbé wọn. ó ṣe rò bí pé ẹni nǹkan kan tẹ̀ fẹ́ sọ tó yẹ pé nítorí yẹ́ yìí ló fẹ́ sọ nítorí yẹ́ lèmi náà sọ ṣùgbọ́n ipò tẹ́ wà lọ gbọ́dọ̀ kọ̀ǹsídà ipò tẹ́ wà ní o tẹ́bá wá ní pé ipò tẹ́ wà bẹ́ẹ̀ ṣe ṣe nù oníṣòlùsàn o ọ̀nà méjì ní solution mọ̀ bọ́ àbẹ́ oníṣòlùsàn ọ̀nà méjì ní mọ̀ bọ́ àbẹ́ dáadáa mọ̀ bọ́ àbẹ́ ọ̀fẹ́ bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ dáadáa wípé bó sì jẹ́ wípé tọrọ yín tí máa ń fọ́ wa orí ọ̀ dàrú tàǹkà yín kì í sẹ́yìn lọ sí ẹ̀rọ ó wu Ọlọ́run pé kẹ́ ẹ̀ tóbi bẹ́ẹ̀ sí tóbi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó sì jẹ́ pé ó rọrùn fún ọ̀rọ̀ yín wá sí ẹni kò sí ọ̀rọ̀ tó ẹ sọ tí ò ní ní àwọn èèyàn ní tí ó tẹ̀lé ẹ sọ lọ́nà tó kó gbogbo wa àní dá wàhálà àní máa jà láàrin ara wa orí ẹ bá burú wọ́n ò bí tẹ̀lé tako yìí wọ́n tako kódà kẹ́ mọ́ra ìtì àwọn èèyàn sì tó tako so bàbá wa ní Markaz ẹ̀yin lè jẹ́ kí Markaz ẹ̀ ní ilẹ̀ báyìí bí bàbá yín náà ṣe jẹ́ pé òun ló fi kalẹ̀ bàbá yín bàbá àlùbáríkà àwọn kan máa sọ pé mo máa ń sọ ìyàtọ̀ náà Ọlọ́run náà owó là ń lò Ọlọ́run tóbi kọjá àwọn sọ pé àwọn Ọlọ́run àwọn ènìyàn Ọlọ́run kò sí ẹnì kankan tó jọ sókè ádámàdì lórí wọ́n kálukú ní tiẹ̀ lọ́tọ̀ àfáàdé náà kò sẹ́nà kátẹ́jọ́ níbi yíyá rẹ̀ àfáàní ṣe kàbẹ̀ báàkì Muhammad tọ́lá ní bàbá yìí ìṣẹ́jọ́ ẹjọ́ nítorí ṣe yàtọ̀ sí bẹ́ẹ̀ lómi ṣe wọ́n alẹ́ nìyẹn láṣeyọrí wọn bí tíù náà ti láṣeyọrí ẹ máa mọ nǹkan bí Skype yọ̀rọ̀ kò ṣe ká ádámàdì lórí ẹ̀sà Ọlọ́run fún ẹ̀sà asẹ́rẹ̀ ni kí wo lọ́dàbí àgbègbè ọ̀sẹ̀ tún bẹ̀rẹ̀ ìjọba tó fẹ́ sọ pé lè tó kan tóbi ẹ̀ di Ìbàdàn àwọn Murtado Abdulsalam ìjọba fẹ́ sọ pé lè tó kan tó tóbi ẹ̀ di Ìwò wọ́n di kọ̀ọ̀kan tọ́lọ́wọ́n ọba ti fàyà àwọn ilé tó kan jáde wọ́n lè kú ń tọ̀ lẹ́yìn ìrọ̀pẹ́ sa Ọlọ́run ẹ̀dá kẹwàá ìfẹ́ kan mùsùlùmí àtàwọn nǹkan kan tí mo rí ní mẹ́ta tó jẹ́ pé mẹ́ta pọ̀ ló sì ṣe pàtàkì kí Yorùbá mùsùlùmí ẹgbẹ́ yí láti rí ká ṣiṣẹ́ tó wọ̀fẹ́ ikú àgbẹ̀dọ̀ fi jẹ́ kí ikú bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta mọ̀ bọ́ àdéhùn náà ẹgbẹ́ mi sọ pé solution méjì wà ọwọ́ Ọlọ́run bẹ̀ ní méjèèjì wà tí àbágbéra wáyé. Number 2 òun náà ni àwọn bàbá wa rọ́ bítọ̀ wọ́n ti ẹ̀gbẹ́ tí wàkílì mùsùlùmí nǹkan ni tí wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ sẹ̀ríà ìgbà àti gbogbo ẹni fẹ́ gbé ọ̀rọ̀ sẹ̀ríà lóògùn state bí wàkílì mùsùlùmí ṣe sọ gbé ọ̀rọ̀ sẹ̀ríà lọ sọ́dọ̀ ìjọba náà gbọ́n bàbá wa gbọ́ bàbá wa imam rọ́ bítọ̀ ẹlẹ́kọ̀ọ́rẹ́ tiẹ̀ apologize bàbá wa wàkílì mùsùlùmí ṣe ń sọ àbí wàkílì mùsùlùmí ìbọn ṣe ń sọ tí mo rí ọ̀rọ̀ wọn tí mo gbọ́ wọn ni mo bá àwọn bàbá gbọ́ ẹni káwọn bàbá sọ pé àwọn ò gbọ́ ọ̀rọ̀ bàbá tó ṣe sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ lágbára ẹgbẹ́ ìsìn ẹ̀yà àbọ̀ wọn gbọ́ o láàyè lè sọ̀rọ̀ àti ẹ̀yà àwọn bàbá yìí lọ ṣùgbọ́n gbogbo rábítọ̀ jẹ̀nẹ́rálì mọ́tò náà kọ́ lè ṣe lè fẹ́ràn àwọn náà ní tẹ̀lé yín ọkàn ẹ̀rọ bá tẹ̀lé sí lè fẹ́ràn àrùn tẹ̀lé yín ẹ̀ bá tẹ̀lé yín mukhalifun bil Qur'an wa sunnah ẹ̀ bá tẹ̀lé yín yapa Islam lè
pé sultan ni o bí sultan bá jẹ́ ọmọ Yorùbá ńkọ́ lálẹ́ lọ́wọ́ bá ṣe lẹ́gbọ̀n tọ́tọ́ àpẹẹrẹ pé sultan jẹ́ Sókótó àwọn òpònú tí wọ́n rárá tẹ́wá nígbà tí òpònú ni pé ẹ̀mẹ̀ sí wọn wá ń dá sí ẹgbẹ́ sọ̀rọ̀ pé ọ̀sìn ní máa jẹ́ lórí Yorùbá pẹ́sẹ́ lórí Yorùbá olódo ṣe lórí Yorùbá olódo tí ọmọ nǹkan kan pa Islam Yorùbá tó jẹ́ mùsùlùmí tó sì gbàgbọ́ yìí kí wọ́n ń pè ní Islam sọ wípé ẹgbẹ́ sì tán àwọn sábà máa tún ara jẹ́ lórí àwa Yorùbá lórí Muhammad èso lórí wa ọjọ́ Yorùbá wọn máa mú táǹkẹ́ ìlú ìwé lọ́jọ́ Yorùbá ń bẹ́ àmọ́ tẹ̀lé wọn. Kamal kò sí ìwé bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ á gbà fún á sì gbà fún gbogbo àwọn àròlé ẹ̀ àbá sí ìbádàn jẹjẹ mọ́ wọlé á gbà fún kí ló dáhùn fi ẹ̀sìpẹ́ẹ̀tì fún sí àbíbìlà nígbà tí ọ̀dọ̀ tí ọmọ òwò ní ẹ̀gọ́ ni àwọn ẹ̀gọ́ ni wọ́n sọ̀rọ̀ báyẹn pé àwọn tí làákàyè wọn tí ò ṣiṣẹ́ dáadáa látara ìmọ̀ náà sẹ́gbọ́n ọmọ kankan nípa Islam ọ̀sọ̀ fún àìpé kódà ìyá alágbára tó bá ṣe pé ẹrú láti Ethiopia Abyssinia Alhabasa ẹrú lọ́wọ́ ajé onílé ọmọ tẹ́lẹ̀ nǹkan pè ní Sultan Sókótó ìjọba Islam ní pọ́jẹ́tì ẹ nílẹ̀ káàró òjìire ẹni ní náà láàmú àtẹ̀lé kí ló dé kí lóòrùn ju alọ́lẹ̀ Yorùbá tó gbé Ìlọrin Yorùbá ni máa dáríkà àwọn Yorùbá òun kí wọ́n fi jẹ́ ẹni àpọ́nlé wọ́n gbà fún ọba tí ń bẹ́ẹ̀ bá wọn ṣíṣe Yorùbá wọn àfà pátápátá nílùú Ìlọrin ni wọ́n gbà fún bí Islam tí wọ́n ti tiẹ̀ ní o ọ̀dà bí àwọn ẹ̀gbọ́n tó sọ pé àfi ẹ̀yà ni nígbà míì inú ẹ̀yà rẹ ẹni tí ó ṣe ọ́ lóore ní mẹ́wàá mẹ́ ẹ pé láti inú ẹ̀yà míì lẹ́ni tí ó ṣe ọ́ lóore yóò ti wá ẹni tí ó tọ́ sọ́nà ẹni tí ó mú ọrẹ̀ ẹni tí ó gbé ọgbà sáwà sọ pé nígbà tí ọba ti jẹ́ yà rẹ ó rí ìlú báwọn kan nù nítorí pé nínú ìran wọn làwọn ànábì Ọlọ́run ti mọ wa over 120,000 ànábì Ọlọ́run ẹwọ aládẹ̀wọ̀n Ọlọ́run wà lọ mú Muhammad wà láàrin lágbàwà bàbá ní kí ló tí ò wà láti inú ìran tàwọn bàbá ní zim yẹn òun ló kó bá wọn. ẹ bàbá wa Sultan ayé bàbá wa League of Imams and Alva nílẹ̀ káàrọ̀ òjìrè Rabita báwa náà bínú tẹ̀rù bá bínú àbẹ́rẹ̀lẹ̀ búwa àbẹ́rẹ̀lẹ̀ bínú máa jẹ́ bàbá wa náà ni ẹ̀ka alẹ́ máa jẹ́ bàbá wa tẹ̀ pé àwọn ọmọ yìí ẹ̀gbọ́n yìí àbẹ́rẹ̀lẹ̀ ẹ̀gbọ́n wáyé ẹ̀kọ́ bàbá wa ní orí wípé àmì ìfẹ́lú ní ìsí bàbá tó lè kò sí ìdọ̀kan náà àwọn ọmọ kékeré tó lè di ipò yín mú wọ́n rí pé àwọn League of Imam ní faith wọ́n bá dúró ti ọ̀rọ̀ ṣẹ̀ríà ní gómìnà ọgbọ̀n yóò ṣe díẹ̀ kò tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ti rí ààyè tí ń bẹ láàrin àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn sọ̀rọ̀ pátápátá mọ́ ìlú ni wọ́n ti ń sọ̀rọ̀ rẹ̀ ẹ̀sìn wáwò gẹ́gẹ́ bí ẹni tó gbẹnu wọn sọ́ọ̀sì sọ wàkílù mìíràn aṣojú àwọn mùsùlùmí ní Ògùn state gẹ́gẹ́ bí sọ ọ̀rọ̀ yẹn bálà kàyè mú pé àwọn ọ̀tàkùn ṣẹ̀ríà o àwa náà wà pẹ̀lú ṣẹ̀ríà o ṣùgbọ́n wọn gbé kínní ìgbà inú ìgbẹ́gbẹ́ ọ̀gbọ̀n àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ àwọn gbẹ́gbẹ́ ọ̀gbọ̀n kí ẹni tó lajú tó báyẹn tó sì wà láàrin tó sì important ní Islam kọ́mọ́ mọ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ẹ̀yìn yẹn wá ẹ̀ correct mistake yẹn ó fẹ́ rí pé àìjọrin wa ló kó báyìí lẹ̀ nígbà bẹ́ẹ̀ ẹ̀já correct ẹ̀ tó bẹ́ẹ̀ tí ẹ̀yin bàbá wa ní ọ́bítà generally ọmọ all Muslim organization bẹ́ẹ̀ ní fún wa kárí tí kí Sultan kéde nílé ètò tí wà ń bọ̀ òun gangan ó gbé ìgbìmọ̀ kalẹ̀ ní tí wọ́n wá oṣù ẹ̀gbọ́n wọ́n wà á wí fóònù náà ní pé a ti rí ẹ kéde ẹ̀rọ bá wọn dábẹ́ ọwọ́ rí wọ́n ṣe bá kò ṣe ẹ̀bí ẹjẹ́ kéde kókù láàrin wọn àtọ́lọ́wọ́ gbogbo wọn ò ní jọ kéde ẹ̀rọ bàbá anọ́rọ́bítọ̀ ọba pé aṣíwájú rẹ̀ lásíwájú kọ́mọ̀rẹ́ tí kọ́mọlẹ́yìn tòun ní ó pè ní kí ni aṣíwájú ẹ̀kọ́ wa ní bí wọ́n ṣe tẹ̀lé aṣíwájú lọ́dọ̀ tí gbẹ̀gbẹ̀ fúnra yín bàbá ẹ̀yin bàbá wa ní Markaz ẹ má máa mú ọjọ́ àwẹ̀ lẹ́nu ọba àdámọ̀ wa mú ìlú ìgbẹ́ wà ní nǹkan tí wọ́n ń gbé mọ́ àwọn League of Imam tó sì lè máa bí ẹ̀tẹ̀ láàrin Yorùbá àti Yorùbá àti Yorùbá àtàwùsá láàrin Yorùbá àti Yorùbá àti láàrin Yorùbá àtàwùsá ẹ̀dàkùn bẹ́ẹ̀ bá mọ̀
ẹ sọ wípé ìwé kan sọ báyìí akéde pé ìjọ tá a bẹ̀rẹ̀ àwẹ̀ nù ìkéde tàwa à ń retí ẹ̀ lásìkò tí mùsùlùmí ń retí ẹ̀ àti níbi tí wọ́n ti máa kéde rẹ̀ kìí ṣe ọ̀dọ̀ yín ni ó ti yẹ wọ́n kéde rẹ̀ kẹ́mi wá lè kó kí wọ́n á kéde rẹ̀ lọ́dọ̀ yín ẹ̀ẹ́dìkítà bàbá jákàjàgbà bàbá takora wa bàbá yapa ara wa ẹ sì tóbi jù báyọ̀ lọ pé ìtọ́ kéde mistake rí síbẹ̀ bẹ́ẹ̀ ṣe tóbi tó mistake kì wọ́n fẹ́ jọ ráìtì kí ló dé àwọn ẹ̀ka ń bẹ wọn ò ní mọ̀tò ṣe mistake ìdí ẹ bá lọ náà ni ìdí ẹ bá lọ náà ni wọ́n á mọ̀ káwọn kan bọ́tọ̀ pé wọ́n ẹ̀ ní lọ́bí ẹ lọ ẹ̀rọ akọ̀ọ̀ṣẹ̀ ẹgbẹ́ káwọn kan lọ ibì kan káwọn kan lọ ibòmí ẹ dákun ìkéde yẹn ẹ mọ̀ sí bẹ́ẹ̀ náà ẹ sì kọ̀rọ̀ ẹ̀tẹ̀ mi ò ní kí ọjọ́ fẹ́ bú mi tọ́mọ̀ bú mi ṣùgbọ́n kọ́ lọ́wọ́ da fún ọ ìbúlẹ̀ bá yẹ níbi ìwé ọ̀rọ̀ báyìí wọ́n bá ṣépè lẹ́kìn sọ ojú yóò ẹ̀fọ́ ó kálukú ọlọ́run fún ọlọ́dún tiẹ̀ nǹkan ó ṣe ẹ́ ó gba ọ̀rọ̀ wa táwọn sọ ọ̀rọ̀ ọ̀fẹ́ mi láàárọ̀ ọ̀rọ̀ bó láṣẹ látòṣe lórí gbogbo nǹkan náà làwọn ń sọ lónìí ẹnìkan kan wọ́n mọ̀ sọ ọ̀rọ̀ ọ̀tẹ̀ ọ̀rọ̀ rádaràda tó bá lè àfẹ́ẹ̀tì èyí tí mò ń pèpè sí láàárọ̀ ìṣẹ́gbà kó contact mi privately or correct tàbí kó pè mí lórí aago ṣùgbọ́n kó sọ pé ọ́ tako tí mo pèpè sí lónìí kí ọlọ́run ẹlẹ́dàá kọ́ dáa fún ọ kọ́dọ̀ máa pẹ̀ tí ọgbọ́n fún ọ pé àì tí mo ṣe yìí kọ́ dáa òkú alùpùpù ọpọlọ kọrẹ́ẹ̀tà rẹ̀ Markaz tóbi kọjá kọ́mọ́nà sọ ọ̀rọ̀ tí wọ́n máa jáde lọ́dọ̀ wọn àndẹ́ gbogbo tá a rí àṣẹ àmọ́ expect ìgbà tí Markaz wọ́n bá ṣètò ráìtì ni ẹ̀sẹ̀ nìkan tó lè bẹ lọ́hùn kí Markaz ọ parẹ́ ẹ̀sẹ̀ nìkan tó ń bẹ lọ́hùn rẹ̀ kí ló dé iṣẹ́ àwọn ẹni ọlọ́run ni àwọn ọ̀dọ́ pọ̀ ní Markaz náà tó pé gbogbo nǹkan tí wọ́n rí àwọn náà ń rí bẹ́ẹ̀ láwọn ẹni ọlọ́run ẹlòmíì ọ̀dẹ̀ tí ì rí bẹ́ẹ̀ wọ́n padà rí bẹ́ẹ̀ because iṣẹ́ ìwé àwọn tó ṣe tẹ́ ẹ bá lọ wo ìtàn wọn tẹ́ ẹ bá àwa tá a sì bá wọn láyé tá a gbọ́rọ̀ ẹnu wọn àtẹni wọn bá gbọ́ tó bá lè mọ kí ni bàbá ṣèkà ádámàdé lórí kí ló ṣe òní bẹ̀lẹ̀ nǹkan bàjẹ́ ìyẹn náà máa ń kún táwọn tó ṣáájú wọn bá ṣe nìyí bì wó lórí pé àwọn ọ̀dọ́ tí wọ́n kàn dẹ́nu àwọn bàbá yìí tí wọ́n ní wọ́n wọ̀ náà àwọn ni wọ́n ń ṣe bíbíà wọ́n wọ̀ náà àwọn ọ̀dọ́ yìí wọ́n ti wọ gbé mọ̀ nǹkan lé lórí bí àwọn àgbà wa bá gbé débi kan lẹ́yìn bá mọ̀ pé ó kù ẹ gbé tí ń lé lórí mi ẹ bá sì mọ̀ ọ́n pé ẹ fẹ́ kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ ní mo fẹ́ kọ̀rẹ́ẹ̀tì yàtọ̀ tí mo fẹ́ destroy mo fẹ́ tó nǹkan ṣe yàtọ̀ tí mo fẹ́ parẹ́ àrífín ìṣẹ̀nà àtúnṣe ìṣẹ̀nà àtúnṣe ká má sọ̀rọ̀ ṣàwùṣàwù ká má bìkítà pẹ̀lú ọ̀rọ̀ tá a sọ pé kí ni ẹ dà á lẹ̀ ìṣẹ̀nà àtúnṣe ọ̀nà àti dànkàn rúnù tábẹ̀ bákan náà ẹ̀yin bàbá ní rọ́bìtọ̀ ẹ̀dá kan fi ọlọ́run tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ni pé ẹ sọpọ́ọ̀tì sẹ̀ríà mi ọlọ́run gba ló ń sẹ̀ríà mi ẹ tako sẹ̀ríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ọlọ́jọ́ kí ó sì ń jí lọ ní ìsìnká mú tako sẹ̀ríà tako sẹ̀ríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn mọ́sáàsì sẹ̀ríà tí wọ́n ń lò káàkiri ìlú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kájọ́ máa béèrè fún pé ìtìjọba fọ tó wà ní òfin ìjọba gangan fúnra rẹ̀ pé kó yọ̀ǹda rẹ̀ fún wa sẹ̀ríà tí ẹ̀yìn ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yìn náà lọ́jọ́ ọjọ́ ọmọ rẹ̀ sísọ ọ̀nbẹ lóńdó ọ̀nbẹ lẹ́kìtì ọ̀nbẹ ní Ọ̀yọ́ ọ̀nbẹ lọ́ṣun ọ̀nbẹ ní Ògùn ọ̀nbẹ ní Lagos State. ilá pẹ̀lú tó yẹ kó ní ó sì lè níyì tó yẹ kó ní ó lè láṣẹ láti ní kábíyèsí lọ́wọ́ ìjọba gbòógbé tí ń bẹ nínú òfin ìjọba ó ti wà ń bẹ̀ ẹni bẹ́ẹ̀ ló takò òfin Nàìjíríà ló ti wà everybody alójú lọ ó ju èyí gan lọ bẹ́ẹ̀ takò kọ̀ọ̀sán kò dín lọ́wọ́ àwọn tó lè takò tẹ ẹgbẹ́ dáadáa kì í sẹ́yìn ẹ bàbá wa lọ́rọ́ nítọ̀ àti ẹni sèk torí ẹjẹ ọ̀rọ̀ tẹ́rí ẹ̀sọ́ gbogbo tẹ́rí ẹ̀sọ́ àti èmi àtẹ̀yìn rẹ́bítẹ̀ ní Markaz ní tààrí ní ṣùgbọ́n táwọn ṣùgbọ́n ṣe wà kò sí ẹni kátó lè takò sẹ̀ríà ó ti wà ní òfin àwọn kátó lè takò sẹ̀ríà rí ẹ bá gbé fún house bá rí jẹ́ ìyẹn ni pé wọ́n wà sẹ́yìn lè ti state kọ̀ọ̀kan tó bá rí gẹ̀ẹ́tì àwọn àgbẹ̀ ọ̀nà ilé ẹjọ́ kí ilé ẹjọ́ bá a kí ni ọba mi sọ fún ọ pé wọ́n gbọ́dọ̀ tẹ̀lé so bó ṣe rí bẹ́ẹ̀ rẹ̀ ṣe rí nìyẹn fún ọgbẹ́ èrò pé táwọn bá ti wá tàkú àwọn ìwé ìṣiṣẹ́ sí ẹni tó ní ó lo sẹ̀ríà ẹ bàbá ẹ sọ̀pọ̀tì ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń ṣe mistake tẹ́ ń
tẹ́ fojú kéré àwọn bàbá wa àbẹ́ ṣe mistake ní tẹ́ fojú kéré wọn ẹ lọ correct ara yín àwọn bàbá yìí wọn gbọ́dọ̀ mọ́ involve bó ìjẹ́ àwọn bàbá yìí ń ṣe àmọ́ correct ní bá lè correct ṣùgbọ́n àlè òbí náà ìwọ ní bàbá wa o ìwọ̀n bá wọn gbà pọ̀ bá àbúwá ẹgbẹ́ ìsìn ààyè ìfẹ́ wà ń pèsè ààyè tó sí àfi nígbà tí máa ń sọ̀rọ̀ nǹkan méjì ọwọ́ ọlọ́run ní méjèèjì sí wa tó ń bọ̀ abẹ́ ìtọ́jọ́lé ṣẹ̀rí ànílẹ̀ Yorùbá ó ti tó gẹ́ àwọn èèyàn tó sọ̀rọ̀ tọ̀pọ̀ àwọn ọlọ́gbọ́n ni táwọn bàbá ìṣèlú má ṣe bí olódo òní aláìmọ̀kan don't ever jẹ́ wọ́n pè ọ̀bẹ mọ́jọ́ wọ́n pè ọ̀bẹ mọ́jọ́ ẹ̀rọ pé olódo ní ọ́ ó pọnú ní ọ́ aláìmọ̀kan ní ọ́ ṣẹ̀rí à ń bẹ ṣẹ̀rí à ń bẹ ní òfin Nàìjíríà ṣẹ̀rí à ń bẹ nínú Islam òfin tẹ̀yìn náà ń bẹ lẹ́yìn tó ń sẹni bí ẹsẹ̀ ń sẹni òfin Christian wà òfin àwọn oníṣẹ̀ṣe wà òfin tàwa ni wọ́n pè ní ṣẹ̀rí ọ̀kọ́ kí ló fẹ́ máa takò sí òṣìṣẹ́ kan tí wọ́n lè jẹ́ níbi ìjókòó kóòtù ṣẹ̀rí àtòrí ní ìtìmọ̀ Christian àbí ìbéèrè ní ìtìmọ̀ kí ni ọ̀pọ̀ ìgbọ́n rárá bí ìgbà tó bá yẹ kí olóògbé ẹlẹ́gbọ́n aláìmọ̀ kan àbí ìgbà tí kankan ti ṣẹ́ sí èèyàn lọ́pọlọ àbí gbogbo kan á bọ̀ ọ́ lójú ó béèrè nínú béèrè kọ̀ọ̀kan ṣẹ́ kí ló fi kọ́ lọ bí àwọn tó wá mọ̀ nípa òfin lórí kọ̀ọ̀kan ṣùgbọ́n ẹgbẹ́ kan àwọn mùsùlùmí lọ́kàn àwọn mùsùlùmí tó sì kàn ń gbẹ́ kò ní ala ìtumọ̀ rẹ̀ fún mùsùlùmí pé ṣé bí Ọlọ́run rẹ̀ fi sọ pé kò sí kí ni kò ṣe nígbà gbọ́dọ̀ máa ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí ni níwọ̀n tó ẹgbẹ́ mùsùlùmí wọ́n wà gbé ọ lọ ilé ẹjọ́ ìṣẹ̀dá wọ́n á sọ fún ọ pé báyìí ni kò ṣe ṣe ẹ̀rí rẹ̀ ṣe rí inú ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀rẹ̀ rí inú ọ̀rọ̀ ànábì ló wọ́n pé gbogbo òjìyàn tó Ọlọ́run jiyàn lẹ́yìn àbá láàrin ara orí kòkó bá ṣẹ̀ rí à báà bá ti jọ fẹ́nu kò bá bá fẹ́nu kò fẹ́nu kò ṣé ìjọba ò ní rọrùn ìjọba rẹ̀ ní ìjà àti ẹ̀rù ìjọba níjọba ni ẹ̀kọ́ yìí tó bá fẹ́ ṣe ní oṣù kìíní gbèsè ẹnì kan tó lè bí alọ́wọ́ ọ̀sẹ̀ rí ẹ̀bẹ́ ìjọba house kò sí lọ́wọ́ fóun náà torí àgbèrè ilé ẹjọ́ sọ fún pé bó ṣe rí rè ilé ẹjọ́ ò lè ṣe mistake láìláì àwọn òfin kan bẹ́ẹ̀ pé kò pọ́sibù nínú ẹjọ́ kò sí adájọ́ náà Nàìjíríà òfin tó bá ti wà nínú constitution wa ọwọ́ àdá ẹjọ́ ìgbésẹ̀ ọ̀fẹ́ kúrò ládájọ́ nìyí dá òfin tó ti wà ń bẹ̀ ní wọ́n lè ní north èyí tí wọ́n ní bẹ́ẹ̀ lè ń bí ìgbọ́n ó tó yàtọ̀ sí ti north kílódé north yẹn muslim lọ́pọ̀ jù bẹ́ẹ̀ house wọ́n tún lè fi kún òfin ṣẹ̀ríà ní òfin state àmọ́ níbi báyìí house wa tó bá bá fẹ́ bá ní fi kún tá a bá béèrè fún ó ní fi kún ọ̀bẹ tí orí wa nìkan láti lò ìgbọ̀nsẹ̀ kálukú náà ní kóòtù tiẹ̀ lè fọ́ọ̀sì christian wá sí kóòtù ti mùsùlùmí lè fọ́ọ̀sì onífẹ̀sì wá sí kóòtù christian tàbí mùsùlùmí bẹ́ẹ̀ náà lè fọ́ọ̀sì àwọn náà lọ sí kóòtù yín àti kóòtù yín. òfin ó dúró lọ́tọ̀ kóòtù wa òun náà dúró lọ́tọ̀ọ̀tọ̀ kóòtù tí ń wà kóòtù tí á wà àmọ́ ní kóòtù wọ́n lè gbọ́ gbogbo òfin pátápátá wọ́n gbọ́ ẹjọ́ tó rẹ̀ wọ́n á fi òfin àpapọ̀ ní fi àdá kóòtù náà gbọ́dọ̀ tako òfin orílẹ̀-èdè wa òfin orílẹ̀-èdè wa tó ju kóòtù lọ olùpa olùgbèsèrè àwọlé sórí bàbá ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà ẹ̀gbọ́n mi ẹ má fi ní dídí àti àìtí ìbéèrè wọ́n sọ̀rọ̀ lórí ṣẹ̀ríà àmọ́ torí at last àwọn ọmọkùnrin lólóbe wọ́n lẹ̀ ponú o wọ́n lẹ̀ gọ̀ nìyí o ẹgbẹ́ mi sìn sòrí tí ń ṣe wá lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tó jẹ́ sòrí ṣẹ̀ríà ó náà ní pé muslim ètí rẹ̀ bí à ń sọ̀rọ̀ nínú ilẹ̀ ni bẹ́ẹ̀ rí because wọ́n organize ara wọn dáadáa ó ní pé àwọn èèyàn kan tó bá pàtàkì wọ́n lè bá àwọn àwọn sọ̀rọ̀ wọ́n lè bá káwọn àwọn òsì wọn gbẹ̀yé ẹ̀rọ bí ọ̀dà sì gbẹ̀yé ẹgbẹ́ ṣẹ̀ríà kalẹ̀ lọ́dọ̀ yín àmọ́ láyà sọ kọ́nà ẹ̀ lè gbé kalẹ̀ rí aládàáni ẹ̀ sì pè láládàáni ní àwọn ẹgbẹ́jọ́ rẹ̀ wá sílẹ̀ èyí tí àwọn èkó ìsìnkú ní st practice kò sẹ́yìn kan tó lè gbé ìrìn náà lọ́wọ́ orí ìjókòó àti ṣàlàyé fáwọn èèyàn nípa tó fi kùránì sọ nípa nǹkan bá àti nǹkan báyìí ilé ní ìpínlẹ̀ tó tóbi lọ títí tíjọba ó fi ábá wa sọ di ti ìjọba yóò wá ọ̀fíṣíà àwọn àmọ́ ní ìgbé ọlọ́pàá ń bẹ́ nígbà náà ìjọba wa máa mẹ̀ntẹ́yìn rẹ̀ yóò máa sanwó ibẹ̀
adájọ́ tí ń bẹ́ ń bẹ̀ abẹ́ ìjọba ni ó wà lọ́nà gba sálárì opportunity kan tó ní táwọn àfa kọ̀ọ̀kan ó tó fi ríṣẹ́ àwọn mùsùlùmí kọ̀ọ̀kan ó ríṣẹ́ tó nípa bẹ́ẹ̀ ní iṣẹ́ ilé àṣírí nù ṣe nǹkan tí ṣe láàrin ó ń dá nǹkan lẹ́nu ọpọlọ ìbọn tó tẹ̀lé náà ní sàlàfíà àti súfì sàlàfíà pẹ̀lú ọkọ̀ ìgbìyànjú ní kíyà náà ìgbìyànjú náà yín ìyẹn wa ní sàlàfí wọn àti sọ́kù wọn fún sọ́kù wa lẹ́gbẹ̀mọ̀ nípa òdúdó ẹni wọ́n sọ fún yẹn yà ìgbìyànjú lẹ́yìn ànábì ni wọ́n ń pe orúkọ ń jáde alùlà hadith àwọn náà ní alùlà athar àwọn náà ní alù sunna wal jamaa ṣùgbọ́n sí súnfí òun ò lè jẹ́ ọkọ̀ mi ìgbìyànjú ní súnfí náà lè jẹ́ sálàfí sálàfí bẹ̀ wá rí náà wọ́n máa pe súnfí náà ní sálàfí súnfí tó bá rìn náà sálàfí ni wọ́n lọ rìn náà àwọn sálàfí ni sálàfí tó náà bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ súnfí àpè súnfí ni bàbá sálàfí yìí ó kọ́ gbìyànjú ní tó jẹ́ wípé ọ̀rọ̀ tó ń kálukú sọ àbítírà tó kọ ọwá ń bẹ lábẹ́ orúkọ tí wọ́n fi ń lé ìlú ẹ̀ pé bàbá tó kọ tí àyè sálàfí ni ọ̀dà bàbá tó kọ tó lè yí nǹkan sófì ni ìdí àtọ̀dọ̀ ara wa ni ọlọ́run kó lọ ní ẹ̀pẹ́ ọmọ ẹ̀yàmìlú ẹ̀ máa jẹ́ sálàfí lẹ́bí kan lọ sọ wípé ẹ̀ máa jẹ́ sálàfí bẹ́ẹ̀ náà òun náà lọ́kọ́ sọ pé ká máa jẹ́ sófì bí a máa jẹ́ bábá yìí jẹ́ bí a jẹ́ pé iṣẹ́ tuntun ní lẹ́yìn ànábì ni ìmísí mi tuntun wá ní lẹ́yìn ànábì lẹ́yìn tí ò sí ní ṣẹlẹ̀ mọ́tàlìkì àná èdè ìgbìyànjú ní ìgbìyànjú èèyàn láti understand kí ni Islam ìgbà táwọn kan wá fẹ́ gbìyànjú láti understand Islam àti láti preach láti pèpè sí lásìkò tí wọn wá ń pariwo pé afẹ́ kí ni tá a bá táwọn tó ṣáájú wá ń ṣe wọn pẹ̀lú alòlà afẹ́ wọn ni ẹ̀dá kan àfẹ́ ṣe nǹkan tí ànábì ọba sọ nípa àbáwá díìsì wo lórí afẹ́ máa ṣe wọn pẹ̀lú alòlà àdìsì ọ̀dà súnà ànábì tó bá ń tẹ̀lé náà làfẹ́ máa ṣe alòlà súnà àwọn tó ń pè ní sálàf ni àwọn tó ti ṣáájú bẹ̀rẹ̀ láti rí àwọn sàbí lórí àwọn tí ń dé lẹ́yìn wọn tó wá jẹ́ ní eré èyí sẹ́ni tí ìbá ṣe ní eré àrùn wọn o ẹni tó bá jẹ́ ní eré láàrin àwọn sàbí tí wọ́n bá nàbí lè gbà ní eré àárín wọn tó ẹ pé nǹkan nàbí ìṣòro ṣe táàbì ọ̀hún náà ẹni eré àárín wọn tájú wọn lọ pátá kó tó kàn wá ẹni eré àárín wọn ní wọ́n pè ní sálàf ní wọ́n fi pè pé àṣálàf a máa tẹ̀lé wọn ìgbìyànjú kan ló pè wá ṣe ni wọ́n fi pé ó kọ èlò oríṣiríṣi ó kọ alul athar alul hadith alul sunna as-salaf as-salihun àbí as-salafiyun. al-ibra bil asma kò sí tàbí fẹ́ kọ́ ṣe innama al-ibra bil musammayat kílẹ̀ ń sí lábẹ́ ọkọ̀ yìí wọ́n ń pè ní ọkọ̀ kílẹ̀ ń sí dandan òun ní pàtàkì kì í ṣe ó kọ orí kò ṣe ó kọ tọ́mọ ìdí èèyàn ò ní jẹ́ ẹ pẹ̀lú ayé ló kọ bẹ́ẹ̀ pẹ̀lú ayé ló kọ ní táwọn èèyàn bá fi máa dá ayé náà wọ́n pè yìí lẹ́yìn ọ̀dà pé jàmọ́ tààrùn mùsùlùmí ti mọ dálẹ̀ 1984 tó ń bá pè ní jàmọ́ tààrùn wọ́n sì wọ́n pè ní àwọn àtìláwò Dawud àbí wọ́n gbé Dawud yìí àwọn Dáúdà abẹ́ẹ̀gbẹ́ ní àwọn yòókù ló kọ̀ọ̀kan owó kọ̀ọ̀kan wá ní pàtàkì bí kò sí pé kí ni nǹkan táwọn ṣe jẹ náà ní ọ̀rọ̀ Súfì o the same àfáà tí ò sí àtọ̀ láàrin wọn Súfì ò ní ànábì níbi ànábì Muhammad lọ òdòkò àánú ní ìjù kò láti fi wájọ́ ń gbé lẹ́yìn lọ Súfì ò takò àdíìsì Súfì bẹ́ẹ̀ bá ti ní bẹ́ẹ̀ takò àdíìsì àìnímọ̀ ni yóò sì jọ́kù ní Súfì náà ọmọgbàgbé Sheikh Abdul Qadir Al-Jilani ẹ bá ní àwọn àfáà Salaf alùsùnà o ní ara wọn èyí tó ẹgbẹ́ náà ṣe yàtọ̀ nítorí ìfẹ́ ní yín ni gbẹ́ni yín ló dì púpọ̀ nígbà àwọn Sheikh Ahmed Tijani ẹni yìí
gbogbo wọn pátá ló ní dáadáa tí wọ́n bá ní mistake náà àwọn sálàfí náà náà ní mistake àtàhàzùbù òun wá ní pé ká ní mistake sálàfí yàtọ̀ sí mistake sófì ẹ̀fẹ́ tàházàbà ni mọ́náhájù ní sàlàfíà kò kì í ṣe hizbu kì í ṣẹgbẹ́ ẹ̀yin tẹ́ ẹgbẹ́ ní ìsìnlẹ̀ fẹ́ sọ di kíni o ẹgbẹ́ mọ́náhájù ní tí ń pè á sí pé ẹjẹ́ àárín ìlànà yìí ẹjẹ́ àárín ìlànà yìí ọ̀yẹ́ kọ́ jẹ́ ẹgbẹ́ kọ́ láti dẹ ẹgbẹ́ kì í ṣe mọ́náhájù mọ́ ẹgbẹ́ yìí nítorí ẹgbẹ́ máa limit àgbẹ̀yé yóò tó limit follower yóò limit vision yóò limit mission kódà yóò tó limit action nítorí pé ẹ̀ hazaba àtàhàzùbù kò sí ní ẹ̀sìn wa tàhájù ìwé ẹ̀ka tẹ̀lé ìgbìyànjú àwọn onígbìyànjú owó kan tí wọ́n pè wọ́n náà ni àwa ń dá akọ yẹn àwọn sókítà rí iná alùsùn náà làwọn ni owó tí wọ́n pe irú àwọn nígbà táwọn ń gbìyànjú gbogbo ìgbìyànjú òsì ju pé wọ́n fẹ́ ké èèyàn súnmọ́ náà kó o kí òun kẹ́kọ̀ọ́ dìde bá kọ́ ọ máa lọ wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí ò sí àsìkáàrì mọ́ ẹni ní ìgbé òkèrè ìjọ náà mọ́ ẹni ní ìgbé ọ̀ka kòránì mọ́ ẹni ní ọ̀kẹ́kọ̀ọ́ mọ́ tí a bá rí sí gidi a sọ fún pé mójú tẹ́tọ̀ àwọn arìnrìn káàkiri àmọ́ jẹ́gbẹ̀ ìṣòfò náà ìṣòfò Libya mo rí sófì Senegal bẹ́ẹ̀ ibi tí ṣèkà ahmed ìgbàgbà mọ́gbọ̀ ẹ̀ ti wá mo rí sófì Niger dáadáa àdúgbò mo rí sófì Libya àwọn ọkọ̀ òdìríyà tìjàní àrẹ mẹ́mẹ́ mo jókòó tí wọ́n ní north ní Savara ti ṣe kọrí ìbòlá pẹ̀pọ̀ àwọn àlèrífà bàbá wọn mo bá àjọ travel lọ Libya ni àwọn tí fídíò ní èrí kò sí kẹtí ìka sọ̀rọ̀ Buhari mẹ́ ìlànà ìwé ìròyìn táwọn èrè kan máa ń sọ owó sọ wọn sálábì gidi tá a sì rí náà àwọn ìlànà ìwù náà wọ́n rò wọ́n tẹ̀yìn sálábì náà máa sọ bẹ́ẹ̀ máa sọ bíbi tẹ́ máa tẹ̀lé náà yẹn kẹ́kẹ́ ní ọkọ̀ ìlẹ́sìn ní ìsọ inú ni bí mi tẹ́lẹ̀ ní ìlú ìṣẹ̀ra wọn ó ti sọ di ara fatuwa wọ́n fẹ́ bá àwọn ìjà ní ìta àti àbájẹ́ bá àwọn ìjà wọ́n àwọn mọ́ṣálà kan láti tàkùrà wọn lé lórí mọ́ṣálà ẹ̀sìn náà máa fi máa bára wọn jà wọ́n fi máa kó ọmọ kúrò lẹ́yìn ara wọn ẹ mẹ́fà ní ẹ̀yìn àti wá yín ẹni ní ìlú wà ní àwọn aláràbà káfà ṣúfì àtàfà ṣúnà ẹni kò ní ìwà rárá ẹni ní gẹ́gẹ́ bọ́lá ń ṣe ṣe nípa ànábì pé wọ̀lẹ̀ kún fàbí rahmatu minallahi ní ìtàláwọ̀ ìwọ ànábì ọlọ́run lọ jẹ́ kọ́ wọ̀lẹ̀ kún tẹ̀fẹ́ vẹ̀lú ìwọ̀lùkọ́lù kápẹ́ ọ̀rẹ́ ni ó le ọkàn rẹ̀ náà le lọ́fọ́ gómìnà òòrì ó bẹ̀rẹ̀ ní àkàtúntò pẹ̀lú àwọn kan bẹ́ẹ̀ àwọn aláàfáà àti mímọ̀ ìmọ̀ ní àbí ìmọ̀ ẹ̀lẹ́jà àmú wọn ìsọmọlúàbí ní líle ènìyàn lórí kì í fẹ́ dáadáa kọ́mọlá kejì ẹlòmíì yóò fẹ́ bá tẹnìkan jẹ́ tí ń dò wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́ tó bá yá wọ́n wà rí pé táwọn fi lè jẹ lọ lọ́dọ̀ àwọn èèyàn nítorí ẹ̀ táwọn fẹ́ gbógun tì ní káwọn wá mistake rẹ̀ kan mistake àáfà ọ̀yọ́ kọ́ kọ̀ǹdẹ́mù àáfà kò sí yẹ́kẹ́ fi kọ̀ǹdẹ́mù ẹ̀ wọ́n wà lọ wá tíra lórí mistake ẹ̀ mistake àáfà ẹ̀yìn gbogbo ẹgbẹ́ ìgbẹ́ rẹ̀ wọ́n làbá rẹ̀ ṣe mistake lọ́nà àpàdà lẹ́yìn rẹ̀ ó ti gbọ́ jù ọ̀dà ìdí kí ètò mistake nǹkan àìmọye ààyè tó ti sórí ìwé ààrẹ nǹkan àìmọye dáadáa tó ti gbọ́ lẹ́nu nǹkan sẹ́ni kan bẹ lórí ayé tí èsì ṣe nípa àwọn tó orí tó ń kọ̀ndẹ́mù yẹn o ẹ̀rọ ní táyà yẹn ń sọ nípa wọn àwọn kan kọ̀ndẹ́mù wọn ní torí pé nìkan ya fọ́tò nípa bẹ́ẹ̀ làánà at last àwọn náà ya fọ́tò lórí $100,000. wọn kọ̀ndẹ́mù àwọn ìyàgbẹ́ tó wọ́n bẹ̀ ṣùgbọ́n torí bẹ́ẹ̀ ṣe pé ayé tọ́pẹ́ ìgbé yẹn ní lọ́jọ́ owó ṣe bẹ́ẹ̀ yóò bọ́ ọ̀gbà kankan lásìkò yìí over 90% Yorùbá Muslim ní ọ̀gbẹ́ ẹ̀sìn èyí 10% tó tẹ́ rí àwọn alájọ́ ń da nǹkan rú ẹ pé n tó ń kálukú tó gbọ́ yé kí ló gbé ni ó yà lọ́tọ̀ọ̀tọ̀ ilé súnà ẹgbẹ́ àwọn áàlù súnà rẹ̀ ìjàgbani ilé Súfí ìjàgbani kò sẹ́ni tí ò ní mistake tiẹ̀
káwá jókòó tì í tí mo fi gbogbo tọ́pìkì ni káwá máa tọ́pìkì tọ́pìkì sì ní agbára ẹ fẹ́ ọkọ̀ àwọn tọ́pìkì ń da orí àwọn èèyàn láàmú ọ̀jẹ̀ wọn mọ kí lọ́rọ̀ wọn kàn lọ́jọ́ máa sọ àwọn tọ́pìkì yìí lẹ́yọ̀ kọ̀ọ̀kan kí wọ́n á tó sọ̀rọ̀ àpapọ̀. tọ́pìkì Sufi Sunna tí wọ́n bá ti dálẹ̀ àwọn kan bẹ nítorí ìlú gẹ́gẹ́ tọ́pìkì Sufi Sunna ọ̀n lápá lára ṣẹ̀ríà àjọ ni wọ́n ní gbogbo wa ní ẹgbẹ́ mi nìṣẹ́ lẹ́bí lórí ìgbà káà ń dá àbẹ̀ lórí Sufi ní ọ́ Sunna ní ọ́ Sunna lọ́ba gbé ṣẹ̀ríà lọ́wọ́ tó ń sọ Sufi ọ̀tàkù wọ́n tó Sufi lọ́ba gbé lọ́wọ́ ìlú náà ọ̀tàkù bóyá náà ṣe máa takò ẹ̀sìn bẹ́ẹ̀ máa kó bá mọ́síláhà ẹ̀sìn alámàrí ẹ̀sìn nítorí ìjà ti yín tẹ̀sí kí ni lẹ́yìn gbà gbogbo tó ẹbí ń gbà pátápátá wọ́n ọ̀rọ̀ yìí kẹ́ ẹ̀ fi gbà záàdà àṣẹ́kù Sufi yìí la ọ̀là fọ́tò bàbá ṣéèkù yìí wọ́n sọ pé fọ́tò Sufi bàbá Sufi ẹ sọ pé fọ́tò ẹ̀dá sọmọ záàdà lẹ́yìn nínú ìlànà àwọn ṣẹ́ni ìlà kẹ́dà ìta parí ẹ̀sìn nù àfáà Sunna òun náà wá sọ báyìí àdínú Sunna oríṣi ọ̀rọ̀ mẹ́ta làwọn àfáà ẹ̀ṣọ́ kalẹ̀ tó wà wọ́n kálukú ẹjọ́ mu wọ́n sọ wípé tó wọ̀ mú nù ọ̀rọ̀ tí àwọn àfáà bíi mẹ́ta sọ ẹ̀yọ̀ kan tó mú ń bẹ̀ ń wá ní gbogbo ìgbọ́dọ̀ mọ̀ ẹ́tí àbájú mú kì í ṣe ọmọ lẹ́yìn ànábì kí ni ọ́ ìwọ́n náà ti dà rẹ́bì yìí wọ́n náà dàjọ́ ẹni tọ́jọ́ ọmọ lẹ́yìn ànábì àbá àti nínú òmìnira akẹ́yìn tó gbọ́ pé bẹ́ẹ̀ mú rè bí ká takora wa lórí ipa fẹ́ gbàgbọ́yé Kùránì ká àbádìsì kan káwa mú wí ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ṣé ọ̀rọ̀ ṣe ń ṣẹlẹ̀ yìí kí n bó kìkì tọ̀yẹ kí n tó bá jẹ́ ọmọ lẹ́yìn ànábì òní lójú ayé ànábì ànábì ni ọlọ kírun bàánú kọ̀ ọ̀rọ̀ wọ́n lọ lójú ọ̀nà bẹ́ẹ̀ ojú ọ̀nà ni òun làṣà ìtì bá wọn àti ìrìn làṣàrì wa bá wọn lójú ọ̀nà wọ́n bá pẹ́ méjì ọ̀rọ̀ táwọn ẹbí sọ̀rọ̀ wọ́n gbé iléeṣẹ́ náà méjì àwọn kan ní ọ̀sọ́pẹ́ àmọ́kìrùn ta tí wọ́n bá bá wa lójú ọ̀nà àwọn kan ní rárá ó ní ọ̀dọ̀ àgbà ní pọ̀ ẹ̀rọ ní káàtì lọ kí làásàrì tó méjì àwọn kan kírun lójú ọ̀nà àwọn kan lọ kí lọ́dọ̀ àgbà ní pọ̀ ẹ̀rọ wọ́n wá gbá tara wọn bàbá mi wá bíbẹ̀ àníbẹ̀ wá ní ìgbìmọ̀ náà lọ́wọ́ lójú ọ̀nà bàbá àlùsùn náà bá ní wọ́n fa àyè gba àgbẹ̀yí tẹ́lẹ̀ ní nàbà síkẹ́ni ọba sọ kápá àlùsùn náà bá ní ẹ̀yin àwọn àwáríjù ẹ̀yin tẹ́ ti sọ àríbi àwáríjù tẹ́ ẹ̀ mọ̀ àwọn àwáríjù ni wọ́n máa ń mú ìlànà kan pé tá a bá gbẹ́yé nìkan àti ara àmì òpin ayé ìrà ayé ẹ̀ta á sọ gbogbo ìrà ayé láti dùpin ayé inú kátánà méjì ròyìn òpin ayé lẹ́gbẹ̀ẹ́ pé mùsùlùmí ó ti ní problem súnà rẹ tó ń ṣe sàràfíà tó ń ṣe ó ti ní problem ìrọ̀ pé ráàyù tẹ́nìkan sọ àgbẹ̀yẹ tẹ́nìkan sọ lọ́dọ̀ ara rẹ̀ ìrírí rí pẹ̀sẹ̀ àgbẹ̀yẹ rẹ̀ rí nípa bẹ́ẹ̀ ẹ̀yin Sufi Sunna fi yíyù tí à ń dálẹ̀ tá a fi ń pẹ́ra wa ẹ má fi kó bá maslaha al-umma èyí náà ní ká wà lẹ́yọ̀ kan ká fẹ́ràn ara wa ká dáàbò bora wa ká defend ara wa ká gbé ètò Islam kalẹ̀ completely tá a bá ti wá ń ṣe rí àwọn tọ́pìkì yìí ọ̀wà ní díárò ojúlówó tó yẹ ká sí kíni tó yẹ ká sí ṣe la fi ń sọ́nà ọkọ̀ kan báwọn àwọn èèyàn ní ibi ni wọ́n gbé èmi mọ̀ wọ́n ní mo gbọ́ Ọọ̀ni Ọ̀fun Ifẹ̀ ẹni àpẹẹrẹ ní Ọ̀fun Ifẹ̀ ní ilé di máìn reality nípa ẹ̀ reality ni pé ọ̀gá ọba aṣáájú èèyàn ńlá kìí ṣe èèyàn yẹpẹrẹ ṣùgbọ́n Ọọ̀ni Ọ̀fun Ifẹ̀ ẹlẹ́bọ ni ọ̀tọ̀ ni ẹlẹ́bọ ọ̀tọ̀ ni mùsùlùmí ọ̀tọ̀ ni ẹlẹ́bọ ọ̀tọ̀ ni kí ni mùsùlùmí tí ọba bá wá jẹ́ ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ ni kò ní jẹ́ lórí fún mùsùlùmí ò sì gbọ́dọ̀ gbà á gẹ́gẹ́ bí olórí òun ẹ̀kọ́ ẹ̀sìn tí a ní tọ́ba bá jẹ́ mùsùlùmí ọ̀gá mi ni aṣíwájú mi ni tọ́ba jẹ́ lẹ́bọ àwọn èèyàn rẹ̀ lẹ́jọ́ lẹ́bọ ní kì í ṣe ọ̀gá àti tàwa ẹ̀gbọ́n mi a ti ní gọ́ọ̀mẹ̀ntì
àwọn gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n ń ṣàkóso ilé alórí níbi àwọn nǹkan tó yẹ kó gbogbo alájọ ní ìdí ẹ̀ ń bẹ lọ́dọ̀ Ọọ̀ni tó fi lè ṣàkóso ilé alórí òun kọ́ ló ń control education òun kọ́ ló ń control health bẹ́ẹ̀ náà ni kò sí ẹ̀kọ́ tí ń bẹ lọ́dọ̀ ọba tó bá jẹ́ mùsùlùmí náà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọba tó jẹ́ ẹlẹ́bọ fún àwọn ẹlẹ́bọ ọba tó bá jẹ́ mùsùlùmí fún àwa gbogbo ibikíbi tá a bá ti rí ọba mùsùlùmí tí a bá ti rí tẹ́ ẹ fi wà ń bẹ̀ ọba yẹn ọba wa ni àyàfi tó bá pa wá láṣẹ àbí pè wá sí ìtọ́nà ọ̀fẹ́ kánàbí ọ̀fẹ́ ṣùgbọ́n wọ́n ń sọ̀rọ̀ nípa Olúwo pé ọba Yorùbá tó tiẹ̀ tó ń dákọ tí ń ṣàlàyé fáwọn ẹ̀kọ́ mọ́sẹ̀ bọ̀ ẹgbẹ́ mi sìn ní sọ pé tá à ń sọ ìyẹn náà ni pé àwa fẹ́ yẹpẹrẹ nìkan afẹ́pẹ́ nìkan lọ́dọ̀ wa ìgbàgbọ́ wa òun lọ́pọ̀ Olúwòlé ìgbàgbọ́ tàwọn ẹlẹ́bọ náà ti pọ́n Ọọ̀ni nílẹ́bọ wọn pé àwọn nínú ẹlẹ́bọ nù kí mùsùlùmí lè bá àgbọ̀ iye kí wọ́n má dà ìṣe rí tó kálukú bá ti mà á láàrẹ̀ lẹ́lẹ́bọ kírísẹ̀ ní kírísẹ̀ muslim ní muslim ó gángan làlàáfíà fi lè wà àwọn táwa máa kó pọ̀ á ṣe Ọlọ́run á ṣe ànábì á tún á ṣe ara wa torí àmì mọ ìwé làjẹ́ nú ẹ̀ ìwé gángan lásìkò làjẹ́ nú rẹ̀ ara ní ìdí ẹ̀sẹ̀ pa ìkọ̀ọ̀kan wa lára oní ẹ̀mí bá a ṣe jọ ń dà pọ̀ láì ìṣèkéde láì fààlà sí aláwọ̀ lára àwọn nǹkan tá a jọ ń sí kọ̀kọ́ sílù ìlú ní ọlọ́run tó ń pè ní Allah zul jalali wal ikram mo ní aṣíwájú tó ń pè ní Muhammad sallallahu alaihi wasallam gbọ́dọ̀ ní Al-Qur'ani bẹ́ẹ̀ ni gbogbo tí mo ní ọ̀ní ẹ̀gbàgbọ́ ní ẹ̀ wọ́n rí pé mi ò gbà bẹ́ẹ̀ ni fẹ́ gbà tí bá gbà kí ni ó gbà mí gbé nígbà mo ìgbàgbọ́ mi sí Ọlọ́run ìdààmú ìgbàgbọ́ tiẹ̀ pẹ̀lú èsà ló fi lè gbé kò ní bá mi gbé nígbà mo ìgbàgbọ́ mi sí Muhammad sallallahu alaihi wasallam ìgbàgbọ́ tiẹ̀ sáwọn òrìṣà mi kò ní bá mi gbé nígbà mo ẹ̀sìn mi yìí tó yẹ ọmọ nǹkan kan pa rẹ̀ tí ó sì ṣe bẹ́ẹ̀ ló fi fẹ́ là bọ́ọ̀lù lọ́rùn tí bá ń ṣàlàyé nǹkan àwọn mùsùlùmí kí ni ìjà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni problem tí mo ní wọ́n lọ dá lọ́nà mi ẹ̀dá àpẹẹlẹ́ mi nítorí kí bá ti rí Ọọ̀ni àpẹẹlẹ́ ṣùgbọ́n tó wá gbé wákẹ́ ìlú náà lórí wa sọ́yìn ìwà àmẹ̀sìn ni àmẹ̀sìn wa ó dá àmẹ̀sìn ẹ̀ èdè kírísítẹ̀nì tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́yìn tí ń ṣe wọ́n bá kírísítẹ́nìtì mú kírísítẹ̀nì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dúrọ̀pọ̀ ẹ̀ ní ọwọ́ ṣe tí ń ṣe yẹn ló mú kí ẹ̀ńtẹ́lẹ́jẹ́ kírísítẹ̀nì gidi kọ́ mọ́gbà sí ilé ìfara wa náà ó tàn ti di ara tiẹ̀ náà àwọn ọ̀gbá wa kò ní ìwà lókè kọ́mọ́ wa wù àkáwà sọ pé àti gbà ẹ tí ń ya pa sí Ọlọ́run wa ọyà pa sí Kùránì wa ọyà pa sí Muhammad wa nínú ìgbàgbọ́ tàwa ìlú ìsara wa àwa náà ìṣiṣẹ́ kí ló ara rẹ̀ nígbà bẹ́ẹ̀ òun bó ṣe wà yẹn ara rẹ̀ ni ara rẹ̀ àtàwọn ìyẹn rẹ̀ tí wọ́n jẹ gbàgbọ́ lákùnrin ìlúkú ẹ̀sìn èyí lẹ́ni ìwọ́n ni ẹbí èmi náà lẹ́sìn tèmi tí ṣe Islam tàbá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ nípa pé ilẹ̀ káàárọ̀ oòjíire Ifẹ̀ òkú ṣe ríran wa àrùn kọjá nífẹ̀ẹ́ ni àsìkò ń bẹ káwọ́dé àwa Yorùbá táyà jẹ́ ọmọ Oòduà ọ̀tọ̀ làwa àwọn Yorùbá tiẹ̀ táwọn jẹ́ àwọn àbílí àwọn Ọ̀ọ̀ni tí bàbá wa Oòduà bá wọn ní Ifẹ̀ wọn nífẹ̀ẹ́ ẹbọ ni wọ́n sì máa bọ òòṣà ni wọ́n máa bọ bàbá tí wá bá wọn níbẹ̀ ni lẹ́yìn ọ̀rẹ́ rẹ̀ tí bàbá wa Oòduà sì kú tán àwọn ọmọ rẹ̀ dúró ẹ̀lá èyí tí ó lọ sí Ọ̀yọ́ káàkiri àmọ́ sí ìtorí bẹ́ẹ̀ fẹ́ ká gbàgbọ́ pé orírun wa ni nítorí ẹbọ tí ń ṣe ń bẹ̀ àwọn ìlú ìṣẹ́lẹ́bọ ó lè jẹ́ orírun àwọn ẹlẹ́bọ èrè orírun tàwọn létàkì èrè orírun wa akọjá ń bẹ̀ ní kọ̀dọ̀ sí ibùdó èrè ti kọjá tọ́lá bẹ́ẹ̀ rè ìran mi rẹ àti ètò ìran wọ́n ní bọ́ sọ pé ẹ̀kọ́ gbé Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ náà wà lọ Ọ̀yọ́ bẹ́ẹ̀ náà wà sí àṣẹ́kù síbàdàn wọ́n ṣe máa ń zòlù so kìí ṣe bá a sọ pé níta tó ríléètì mọ́ Ifẹ̀ tọ́lá ní níta tó ríléètì mọ́ Ifẹ̀ nítorí pé bàbá wa
ó kọjá ń bẹ̀ ó gbé bẹ̀ ọjọba ní ẹ lórí. ìjà sọ pé orírun wa tí èèyàn àwọn tẹ́lẹ̀ gbọ́dọ̀ máa ṣáṣí bẹ́ẹ̀ pé ẹbẹ tó bá ń ṣe àṣà wa nìkan sí àṣà wa ẹ̀sìn yín ni o ẹbọ ìṣàṣà wa ẹbọ yín ẹ̀sìn yín wọ́n àwa ìsìláàmù làwa ń ṣe kírísẹ̀ náà kírísẹ̀ lòun ń ṣe. ẹ lè ẹ̀sìlẹ̀tì pé tí kírísẹ̀ náà ń ṣe kí wọ́n gbà pé àwọn náà lòun náà gbọ́dọ̀ máa ṣe ẹ̀ lákòóńdé wọn kó yàlẹ́yàlẹ́ wọn bá lè kókó ṣe ìtọ́ba gbàgbọ́. ká máa ń ṣàdáyọ̀ rí níbi ìlú ìlú kẹ́ mọ́ máa wúwo tó wù tó ẹni wọ́n bu èébú ẹsẹ̀ gbà èébú rẹ̀ àwọn èkì rí ìpìlẹ̀ rẹ̀ torí tẹ́ bá ti rí tẹ́ bá ti ń sọ reality ẹni ẹ bá bu lọ́gọ̀ tọba ń rí ìpìlẹ̀ rẹ̀ bí wàá náà gọ̀ bó ṣe gọ̀ ẹ̀gbẹ́ ó ronú gbó ìdí ronú ọwọ́ wọ gbó ọwọ́ aṣọ inú igbó tó wà ń ọwọ́ aṣọ ọ̀rọ̀ bí ẹni tó wọ inú igbó ọwọ́ aṣọ kọ́mẹ̀tì lábẹ́ ọ̀rọ̀ rẹ̀ tọba ti wá rí ìpìlẹ̀ rẹ̀ ìwọ náà wọ gbó kan lẹ́nu wọn náà lọ rí fún ní ìṣe ara mi gbó ìṣe olódo ìṣe ẹni tí ọ̀rọ̀ òye àìmọye kọ́mẹ̀ntì ẹlẹ́ni ọbẹ̀ ní ọ̀ṣọ́gbà ìdíbò ṣe rí ni tí wọ́n bá rí bẹ́ẹ̀ níbi tiẹ̀ tí èsì alámọ̀kan bíi tiẹ̀ tó ọ̀wọ́ débi tiẹ̀ mọ́ ilẹ̀ kọ́mẹ̀ntì fi ilẹ̀ ìzánátọ̀ ọ́ ṣàfihù fàlà àtẹ̀jẹ̀ bọ̀ àbá ní bí ẹ̀gbọ́n bá ti sọ̀rọ̀ ẹ̀mọ́ fún léṣe ìjà bá ti yí asupot èsì tí ẹ̀ máa fún ẹ̀gbọ́n ọ̀nà ẹ̀dá àlè ó tẹ̀lé ọ̀nà ọ̀rọ̀ Yorùbá nation kẹ́ẹ̀ka sí ìbánisàn kẹ́ẹ̀ka sí sultan ìbánisàn ara nǹkan tí àfilẹ́jọ́ sí ọ̀sìnù ẹnìkan ìlú Yorùbá nation ìyẹn tó kéré ẹ̀mí fọ́lọ́wà gidi kan tó nítumọ̀ gẹ́lẹ́tì tó gbé yín lárugẹ òun náà ni pé you are talking about an issue tó pé gbèrè alájọ ní issue yẹn ẹ wá ń pera yín lóko tó fi pé gbogbo alájọ ní ọkàn ọ̀rọ̀ tẹ́ ń sọ kìí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tẹ́ ń sọ tẹ́ fi pera yín lóko Yorùbá nation ọ̀rọ̀ yẹn ló gbé yín lárugẹ yín gẹ́gẹ́ iṣẹ́ nìkan tọ́lọ̀ ń gbé lárugẹ yóò gbé yín lárugẹ táwọn aráàlú bá gbé yín lárugẹ yóò bó ti bọ́ sábẹ́ yín yóò bó ti ní kọ́ńtírì tiẹ̀ lọ́tọ̀ wọn ò ní rí Sunday Igboho lílọ inú gbóbi tí ẹ lílọ nǹkan á lè kó ní bàbá rẹ̀ ẹ̀yin náà ni a máa sọ̀rọ̀ wá láti outside kò sí ní láyé yìí téèyàn bá pera rẹ̀ lọ bá kí kọ̀ǹkọ̀ tó má jọ kí ọ̀pọ̀lọ̀ tó má jọ kọ̀ǹkọ̀ tapá títa rí ó ti lọ ọba ni ní tó tó wá mú ìlùkẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn yóò ti kọ́kọ́ fún lápẹ̀lú ọba nígbà bá tó wá wádìí ẹ̀ tí wọ́n ti wá rí pé àwọn èlé ti dé káàkiri sọba èrè yìí ó ní mẹ́ta nígbà bá tó wádìí ẹ̀ bí wọ́n bá lọ rẹ̀ Yorùbá nation nítorí pé Yorùbá nation ló gbé wà là ń jẹ́ bẹ́ẹ̀ Yorùbá nation àti Muslim àríwá o àti Christian àríwá o àti oníṣẹ̀ṣẹ̀ àríwá gbogbo alájọ ń jó kan lọ́wọ́ á gbé lórí ara yín èyí àwọn ọba àlàá yín ìkejì ẹ̀bá ní ẹ̀jọ́ àfihàn Yorùbá nation kí Yorùbá nation ó lè wà lálàáfíà ó pò lóko ẹrú ọ̀rọ̀ yìí lè dùn pọ̀ tó pé àti Muslim àti Christian àti igbá àti Christian àti oníṣẹ̀ṣẹ̀